òun rèé o ilé wa rèé àwádìí lórí ilẹ̀ ọ̀hún ni gbogbo ẹni tí a nífẹ̀ẹ́ sí, gbogbo ẹni tí a mọ̀, gbogbo ẹni tí a gbọ́ nǹkan kankan nípa wọn pátápátá, àwọn ẹni ìrékọjá aláṣekù ibí yìí ni wọ́n gbé ìgbésí ayé wọn ní porogodo. Àpapọ̀ inú dídùn àti ìpayín keke wa, ẹgbẹgbẹ̀rún àwọn ẹ̀sìn tó dáni lójú kedere ní ìgbà kan títí di ìsìn yìí, èròǹgbà àti iṣẹ́ ọrọ̀ ajé kàbìtìkàbìtì wa, àwa pẹran jẹ ní o, akiri jẹun ní o, gbogbo alákínkanjú àti ojo bí olójòjò, alátúntò ni, aṣàtúnṣe ni tàbí ọ̀bàyéjẹ́ ènìyàn, adádé jẹun ni tàbí ẹni dákọ̀ àròjẹ. Gbogbo olólùfẹ́ Èjì Òwúrọ̀, ìyá àti bàbá ni tàbí ọmọ tí ó ní ìrètí bàǹtàbàǹtà, olùpilẹ̀ṣẹ̀ àti aṣàwákiri ni, gbogbo atọ́nisọ́nà rere àti àwọn olóṣèlú ọ̀jẹ̀lú tí ó ti wà lórí ilẹ̀ alààyè, gbogbo ẹni ìràwọ̀ kàbìtìkàbìtì, gbogbo aṣíwájú jùlọ, ènìyàn aláìlábàwọ́n ni tàbí òṣìkàlùgbà, gbogbo ẹni tí a ti ṣe alábàápàdé wọn nínú ìtàn, gbogbo ẹ̀dá tí bẹ ni wọ́n gbé ìgbésí ayé wọn nínú ìpébínísí tí léfò nínú ìtànṣán oòrùn. Kíkéré nílé ayé kéré nínú ìtàgé tí a ń pè ní àgbáláyé. Ẹ jẹ́ kí a ronú nípa onírúurú àgbàrá ẹ̀jẹ̀ tí àwọn balógun, akọgun àti ọba ńlá ti dà sílẹ̀ kí wọ́n bá sọ ara wọn di ọ̀gá fún ìgbà bíntín nínú ìpín pínísí tí bẹ nínú àmì ráńpẹ́ ọ̀hún. Ẹ jẹ́ kí a ronú nípa ìwà ìkà aláìlópin tí àwọn tí ó ń gbé igun ìtànná kan ti ṣe fún àwọn ẹ̀yà igun mìíràn tí wọn kò dẹ̀ ní ìyàtọ̀ àfiwé kùdìẹ̀kudiẹ kan pàtó. Báwo ni èdè àìyedè wọn ṣe pọ̀ tó? Báwo ni wọ́n ṣe ní ọ̀kúnkúndùn ìpànìyàn, gbógun ti ara wọn tó bẹ́ẹ̀ gẹ́? Kí ní ṣe tí wọ́n fi kórìíra ara wọn pẹ̀lú ìgbéraga? Ìwà ìjọrinlójú, ìgbéraẹnilẹ́rugẹ lórí òfo àti òfúùtù fẹ́ẹ̀tẹ̀ èròǹgbà wa tí a fi pàtàkì ara wa láàrin àgbáyé kó máa jẹ́ mọ́ nǹkan kan nínú ìtànṣán rẹ́súrẹ́sú tí a pè ní ilé ayé. Ilé ayé ọ̀hún jẹ́ orúkọ àmì pínísí nínú ajangbala jùbú òkùnkùn bírímọ̀bírímọ̀ àgbáláyé ni o. Pẹ̀lú àìmọ̀kànmọ̀kàn nínú ajangbala jùbú yìí, kò sí òfìrí kankan wípé ìrànlọ́wọ́ kankan lè ti ibì kan wá gbà wá lọ́wọ́ ìwà ìbàjẹ́ wa. Ilé ayé yìí nìkan ni a mọ̀ tí ìmísí wà. Kò sí ibòmíràn ní ọjọ́ iwájú tí a mọ̀ tí ìran ẹ̀dá alààyè lè lọ ṣe àtìpó. A lè ṣe àwákiri débẹ̀ o, ṣùgbọ́n kò tí ì sí ibòmíràn. Bí a bá fẹ́, bí a bá kọ̀, ilé ayé yìí nìkan la lè ṣe ìdúró sí ní ṣinṣin. Wọ́n ti ní ẹ̀kọ́ ìwòràwọ̀ jẹ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí máa rẹni sílẹ̀ láti ṣe àwòkọ́ iṣẹ́ rere ni. Bóyá ní ìfihàn mìíràn wà tí yóò tàbùkù ìjọrinlójú ti ènìyàn ju ìpínbínísí tí ilé ayé jẹ́ nínú ajangbala jùbú ibú tí í ṣe àgbáláyé. Èyí jẹ́ kí èmi ní ìgbàgbọ́ wípé ojúṣe wa ni láti gbé ìgbésí ayé ọmọlúàbí láàrin ara wa àti láti ṣe ìpamọ́ pẹ̀lú ìkẹ́ fún àmì aró rẹ́súrẹ́sú, èyí tí í ṣe ibùgbé kan ṣoṣo tí ènìyàn mọ̀ o.